شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتسمع وأنت ترى ما في القلوب وتسمع. mo tún ti pòtò ní pọ̀kọ́wọ́ tó di ọmọ ádámọ̀ tòní tún gorí afẹ́fẹ́ wá ẹjẹ́ tún jọ gba ìyẹ̀wò kí ọjọ́ tó lọ a kú iṣẹ́ olóore àwa mùsùlùmí aláwẹ̀. ẹ̀yọ́ máa dámọ̀ o tún gbọ́ kọ́yìnkọ́yìn ọ̀rọ̀ tí ta ni ní ọ̀gànjọ́ àgbọ̀rọ̀ rẹ̀ ta ló lè rú arówó kọlà túlé kan tí àtò ń gbóná jọyìnjọyìn èrò ọ̀wá ẹjẹ́ tún jọ fetí balẹ̀ ká gbọ́ yẹ̀wò ọ̀rọ̀. ẹ̀yọ́ máa dámọ̀ o ẹyẹ yẹra ṣe pé ẹgbẹ́ jẹ́ o èpè á máa padà sórí elépè nígbà tó bá yá. ẹ̀yọ́ máa dámọ̀ o kí ló dé ọlọ́run gbé sánmà tilẹ̀ dúró lórí òfurufú láì ní òpó kankan àfi orúkọ rẹ̀ kan nínú àwọn orúkọ tí ń jẹ́. kí ló wá dé tí ẹgbẹ̀rún wá sí òde mọ́kàntẹ̀yìn dúró ṣinṣin pẹ̀lú àwọn ẹ̀rọ ìkìlọ̀ tí ń bẹ nínú tí ọlọ́run ẹ ò tún ní sìkọ́mọ̀. ẹ̀yọ́ máa dámọ̀ o ẹ̀yin abáramóore jẹ́ wọ̀nyí àṣebí aláàrẹ ò ṣe lè bọ̀ lọ́wọ́ ikú bí òkúta ò ṣe lè rọ̀ nínú omi bẹ́ẹ̀ ni àwọn wáàsí ò lè ṣàǹfààní fún àwọn ọkọ̀ yín tó le kókókó. ẹ máa lò ṣèmí tó wù yín nìṣó ẹ lọ wo gbèsè tí ń bẹ nílẹ̀ fún yín lọ́rùn nínú Quran 2:7. èèyàn máa dámọ̀ o dájúdájú ẹni tí ń gbòǹgbò ò lè rí omi àfi kó rí omi lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yẹ páyà iná mọ́ bí iṣẹ́ yín bá mọ́ o ẹ fọkàn balẹ̀ ẹnìkan lè mórí bọ́ kúrò níbi ìbínú Ọlọ́run àfi pẹ̀lú ìkẹsàtì lókè. ẹ̀yin ọmọ ádámọ̀ o èyí ṣe tí ẹ tún dáṣẹ tí ẹ sì jẹ́rìí wípé ẹ̀yin ni ẹrú sin Ọlọ́run. gbogbo yín náà lẹ sì mọ̀ wípé òdodo ni kú kí ló wá dé tí ẹ kórìíra rẹ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ sétí. ẹ sì ń sọ pẹ̀lú àwọn yín ohun tí ò sí lọ́kàn yín jáde ẹ sì rò wípé ó kéré lójú yín. wòmí ọmọ ádámọ̀ jẹ́ ó yí ọ ó tóbi lọ́dọ̀ ọba àlá. àwọn kọlà akéwì àdínì àlè àdábí ọmọ kéwù àlìmísírí ọmọ owó labí bòńkẹ nípẹ̀rù àkẹsàn rẹ mọ èpèrè ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀kín ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.